Excellent brothers. Mr. Agatore no more. Abadie from Ojoba. Here no more. Owa no ko wa yo wa ni ya yo ku peye. Opo do lu wa yi. Oba na re do lo kiri ayi. Ari me do lo. Oh. Mr. Edoyi no more. Azamegbe. Jawani Nojo. Excellent Brother Association. Mr. Osage. Osage Noga. Osage Noga. Hello. Agime Gemela. He's the state youth leader, intermittent politician. He's no more. What's over there? One of my yoga and the yoga. He's no more. Great politician. Bring it on. Mr. Ewota. Apapa de Baba. Don't you no more? Ògbódò ló wá wáyé o. Ògbó ó wá lóko wáyé o rẹ̀ ó dápé. Ògbódò ló wá wáyé. Freedom. Excellent Brother Association. Excellent Brother Association. General Austin wọ́n ti wáyà dódódódódódó. Miracle be no rako. Ega rako eri mere rako. Ori rako bibi. Ebo salo fare no ra pepe basa komi eke kariwa o. O saro no me. Excellent Brother Association. He's the state youth leader. Baba Yoko. Yoko no more. Yoko spiritual one. Imam, dealer of all kinds of spirit. Excellent brother. Power International, aka Excellent brother. TB. Power Junior, Ebo. TB1. Excellent brother. Ebo. Dr. Israel General Osewatire General Osewatire Odua. Excellent brothers, youth leader, EDP Wadwan, Baba Zikade Baba, Abulina ni Mose. Oko dolu Baba Yigo Baba dolu Kidaji. Oh. Excellent brothers. Excellent brother. Baba Okpebo one. Okpebo no more. Ọmọ no karo bi ale wa do Okpebo. Nípa of excellent brother. Baba Woche no more. Osigino. Okodalu Baba Yoruba na dolo kiri ayi. Dr. Lobito no more. Padori Dr. Lobito. Ìrọ̀mọ̀ sálẹ̀ mẹ́nu wá mi dọ̀rẹ́. Àyíkókì tọ́tàrọ̀ sálẹ̀ mẹ́nu wá mi dọ̀rẹ́. Ògbó sàṣàn o. Wọ́n ní okùn máa yó. Ọ̀rọ̀ kúkú yó. Wọ́n ní okùn máa yó.
Excellent brothers. Excellent brothers. Baba, what's your number? Baba, what's your name, Baba? Okay. Baba, excellent brothers from Mokalo community. Oh. Excellent brother from Mokalo community. Basati, Mr. Adosi Nomo, Ados International for a better. Excellent brothers from Mokalo community. Wagi Mudame Sase. Read on. My intermittent musicians. Infolo superstar. Ẹ̀fà sóòrè ní kòsèkòsè. Wọ́n wá lóko wáyé, ọ̀rẹ́ kan péye. Wọ́n wá lóko wáyé, ọ̀rẹ́ níye. Òkú ìdọ̀lù wá wáyé, òkú ọ̀nà rẹ̀ dọ̀lọ̀ kíra yìí. Excellent brothers from Mokalo community. Ìdórógó community. Ìdórógó community o. Wàá mú dámì nọ̀sẹ̀nọ̀sẹ̀. Ròmùdáwẹ́ tẹ́lẹ̀ náà máa sún pọ́n nọ̀sẹ̀. Ọ̀hági àgé lóyún mọ́ ni tẹ́lẹ̀ wá ṣe lọ́sẹ̀. Wági mùdàmí sẹ́sẹ́. Dr. Abegbe ayé pẹ̀lú mọ̀sẹ̀mọ̀sẹ̀. Read on. Mrs. Jebo, Mama Christian. Baba Gida, ọmọ ní bàtà bí ẹ̀rẹ̀ Baba Gida o. Evans o. Evans Risky, Sharpwell, those in Europe. ABC no more. 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 ABC no more. Mrs. Jebote, Mama Christian. What's so? My brother from another mother. Judu no more. Judu kill her okay. Wọ́n wá dọ́kọ̀ wáyé ọmọ wọn nílé làwọn tún kò yẹ. Òkú ìdọ̀lùwà wáyé ọgbà náà rẹ̀ dọ̀lọ̀ kírí ayé. Ẹ̀jìnà tún fọ̀ nù ọmọ. Ẹ̀jìnà tún fọ̀ Baba Edosa, international dealer of all kinds of blocks. General ṣe wá ti lé ra gbówó nàró. Ọ̀sẹ̀ wá ti lé ra gbówó nàró. Wíṣí ẹyin gátọ̀ àkóbéyà. Kéra mi wẹ̀ sí. Bàbá wíṣí ẹyin gátọ̀ àkóbéyà ti ìwúwo wà lọ Áfíríkà. Kéra mi wẹ̀ tó wíyé mi wẹ̀ tó. Àkóbéyà. Wọ́n ṣe wọ́n wá ṣe wùdó owó kìíní náà ní. Sátì mẹ́rin ṣe wéwu mẹ́rin. Excellent brothers from Mokalo community. Excellent brother from Mokalo community. Excellent man from Mokalo community. Baba Osage Noga. Chairman to excellent brother Ogwa. Sage ni Mose. Excellent man. Excellent man. Ọ̀sẹ̀ wá ti wọ́n wáyé adódódó. Excellent man. Mokalo community. Ó bá mi nù pẹ̀rù. Ó bá mi ní láre. Ó bá mi nù pẹ̀rù. Àdógbò dọ̀tọ̀ ayé rẹ̀ gbẹ̀. Ó wá lóde rọ́bù rere. Mr. Ọ̀sẹ̀ Ògbó. Excellent man from Mokalo. Bàbá ọ̀dùnkún náà ga
ọ̀kùn adégbèlè bàbá. Dr. Stanley Ògbóbùrù ẹ̀jìnlá ẹ̀jẹ̀pọ̀ Mezoro spirit and wine Mezoro spirit and wine o Mezoro spirit and wine agbọ́dọ̀lẹ́wò amọ̀dọ̀lẹ́wò agbóró amọ̀dọ̀lẹ́wò agbọ́dọ̀lẹ́wò amọ̀dọ̀lẹ́wò agbóró amọ̀dọ̀lẹ́wò agbẹjọ́dára síwájú ọ̀rẹ́ yóò fọdọ̀ yóò fi sàn agbóró amọ̀dọ̀lẹ́wò ọ̀dọ̀lẹ́wò wáyé ìyàwó gẹ́gẹ́ agbóró amọ̀dọ̀lẹ́wò. Okaro community Mr. Osaro Christopher Nomo Osaro Christopher Nibosoboso Dr. Aye Peleraye ọ̀sẹ̀ wá ti hàn wáyà dododo 30 Nomo Baba Skyler Painter Kawosh Hotel Aye Hotel Bible Hotel ẹ̀rọ ìrìn Ayẹgbẹ́ Hotel Kawosh Hotel Ìdògbélé wọ́n ló fọ́ yẹ̀wò oníyẹ̀lá ogun gbẹ̀yẹ̀wò lè lọ́nu pàwọ́ yìí òfin náà ẹ̀sọ̀rọ̀ kí á yìí excellent man Baba Bezoro spirit and wine Bezoro spirit and wine Bezoro spirit and wine Bezoro spirit and wine dancer Imade dancer Imade dancer junior lilo brown. Somebody no more. Triple Chief Dr. Oluba guest house. excellent name Abasati Sati Choponi no more excellent name from Okaro Abasati no give Triple Chief Dr. Oluba Triple Chief Oluba no more oh. Mr. Simon Omo Epogeman Mr. Orukpe International Furniture oh your princess yo princess from Ebele Kingdom Black is original princess Inomo excellent brother from Okalo community excellent man Orukpe Noga Fúnwádé Fọmáyé Gọ̀wá ní Yéga Lókùnpéye Ògbó ìdọ̀lùwà wáyé Ògbó náírà ìdọ̀lọ̀ kiri ayé Triple Chief Dr. Oluba Triple Chief Dr. Oluba Nobi Chairman so excellent man Sosoto Okalo Chairman Inoga Dr. Soroko Nobu Chairman Inoga Efore Makio Chairman to excellent man Okalo Efore Nomo Triple Chief Dr. Oluba Dr. Soroko wọ́n ṣe lọ́gọ́ wọ́n ṣe bùtè ẹ̀rọ rẹ̀ wọ̀dé hólò freedom. ẹ̀yà mi ló gbà ọ̀tọ̀ ẹ̀ṣẹ̀. international chairman excellent ọ̀kàrẹ́ Dr. Soroko wàdógi Soroko wàdógi Soroko.
Wàdóbi Soroko. Wàdóbi Soroko. Ọ̀rùngbò nọ̀gọ̀. International furniture. Bàbá ọ̀rùngbò nọ̀gọ̀. Dr. Soro. Ìrànà mi o. Dr. Soro. Ìrànà mi o. Dr. Soroko nọ̀mọ̀. Ọ̀sìn wọ́n ti ríra pé ó darí. Ènìyàn sáyà wọ́n wá. Alùpàdé náà ságun nìyẹn. Wọ́n wá ní ọgbọ̀n wáyé ọ̀rọ̀ ní yé ọ̀rọ̀ kún péye. Sálọ ẹ̀. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Àgbẹ̀ àkọsí wẹ́tì nù kan. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. General Stewart, àgbẹ̀ ẹ̀mú. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Agbọ́dọ̀lẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Agbọ́dọ̀lẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Dr. Ebono sọ̀rọ̀. Bàbá old school Tyler, Ezibini, old school Tyler, Ezibini o, old school nọmọ. Ezibini, bàbá old school nọmọ. Old school no gan. Old school. That is my chairman, Mr. Osas Limited, UCO chairman, Osas Limited, UCO chairman, Yahoo mechanic, old school Tyler, Christopher Nomo, Osasi Nomo, Engineer Ogonfo, Dr. Ebono Tolowan. Mo tọ̀lù wáwá yìí, ó bọ́nà rẹ̀ tọ̀lù kiri ayé. Achi Dr. Ayekpe Agatakari Romonomo Achi Dr. Ayekpe Dugolere Irame Waki Mama Destiny Mommy Oyoyo Òyìnbó sáyà wọ́n mọ́ ọlọ́run ló lọ́sà kan mi yẹn. Dọ̀tà ayé rẹ pẹ́. Dọ̀tọ̀ ayé rẹ pẹ́. Àgbẹ̀ o, àgbẹ̀ dọ̀tọ̀ ayé rẹ pẹ́ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Àgbẹ̀ dọ̀tọ̀ ayé rẹ pẹ́ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Dọ̀tọ̀ ayé rẹ pẹ́. Wọ́n ṣe lè pè é. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Dọ̀tọ̀ ayé rẹ pẹ́ ló kéré. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Dọ̀tọ̀ ayé rẹ pẹ́. Àbẹ̀gbẹ̀ lògè jébì. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Ayé rẹ pẹ́. Àgàdàgàdì rọ̀wọ̀nọ́mọ̀ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Ayé rẹ pẹ́ o. Ayé rẹ pẹ́ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Ayé rẹ pẹ́ o. Àgbẹ̀ ìdọ̀tọ̀ ayé rẹ pẹ́ o. Àgbẹ̀ o, agbọ́dọ̀lẹ̀ o. Ayé rẹ pẹ́ nọ̀gà. Ojú ọmọ ekele bàbá UAC JP ìyẹn lójú. Isi nọmọ. Isi nọmọ. Isi bílíọ̀nù. Atmosphere. Òwúsá nọmọ. Ọmọ náà gbọ́dọ̀ mẹ́rin ní wòsèwòsè. Màmá Destiny fìtì sáyé pẹ́lẹ́ nọmọ. Ọmọ náà gbọ́dọ̀ gbọ́dọ̀ lérè. Òwúsá nọmọ. Dọ̀tà ayé rẹ pẹ́. Ìrànà ẹ̀wẹ̀gbó. Iye mẹ̀wẹ̀gbó. Dọ̀tà ayé rẹ pẹ́. Ìrànà ẹ̀wẹ̀gbó. Iye mẹ̀wẹ̀gbó. Ayé pẹ́pẹ́ nọ̀gà. Isi money. Isi
bílíọ̀n. superstar ebe wo ya wo ni mọ̀sọ̀mọ̀sọ̀ ayé ẹ̀pẹ̀ o àgàdàgà ìrọ̀ ọ̀nà mọ̀ dọ̀tọ̀ ayé ẹ̀pẹ̀ ìra rẹ̀ wẹ̀gí ìra rẹ̀ wẹ̀gí. Mr. Felix Obera African Union Chairman Mr. Ogwe Oromo Honorable Ogwe Honorable Ogwe Jeremiah International Sledila Okepo Money Making Machine the Ogidiga one Ogidiga from Big Baba community. Bring it down. Atẹ̀tẹ̀ náà mọ̀. Atẹ̀tẹ̀ international musician. Atẹ̀tẹ̀ ayẹ̀rẹ̀ yẹn. Oje isi money o. Isi money. Màdó isi náà ní bọ̀sẹ̀bọ̀sẹ̀. Bring it down. Dr. Soroko Shafson. Dr. Soroko isi money ya do. Àtẹ̀tẹ̀ rẹ̀ ló mọ̀. Bàbá Shafson isi n'ogie wesịrị ekpere baba isi n'ụmụ isi mọni Dr. Soroko mọpụ isi ododododo oko isi bílíọ̀n. isi mọni dodododo isi n'ụmụ isi n'ogie. Mr. Black ọmọ Sofia ẹ̀rọ bọ́sẹ̀ náà bẹ̀rẹ̀ everywhere. Isi mọ́nì wà lóko wáyé ọ̀rá níye ọ̀rẹ́ kúgbòye òkú ìdọ̀lù bàbá yìí òkú ọ̀nà ìdọ̀lù kiri ayé isi mọ́nì gbogbo sí mọ́nì ní yóò lọ́sí wọ́n isi nira rẹ̀ isi n'ogie Dr. Spirit isi nira rẹ̀ isi n'ogie pẹ̀sẹ̀ wọ́n kẹ́wọ́n sí òwúdó bàbá isi náà mọ̀ ó. Bàbá Rosa isi wàdó wọ́n wá gbogbo wọn yóò wọ́n lọ́dún yóò wọ́n lọ́dún péye. Bàbá Rosa international businessman dealer of all kinds of beauty materials. Easy money. Ukoma. Easy money. Dr. Spirit, easy money. Òkú ìdọ̀lù bàbá yìí ló bọ́nà ìdọ̀lù kí á yí isi wáṣọ. Wọ́n wá lóko wáyé ọ̀rẹ́ mi yé. Wọ́n wà o ọ̀rẹ́ kúkú yé. Wọ́n wá lóko wáyé ọ̀rẹ́ mi yé. Wọ́n wá o ọ̀rẹ́ kúkú yé. Wọ́n wá lóko wáyé ọ̀rẹ́ mi yé. Wọ́n wá o ọ̀rẹ́ kúkú yé. Ois.